àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody very quick one ní pápápá ni mo fẹ́ fi ṣe. Lánàá èrò wìtìwìtì ní ìlú Ìlaró níbi ètò ìsìnkú gbajúgbajà àgbà ọ̀jẹ̀ Táíwò Hassan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ogogo. Mo kàn ní láti wá jábọ̀ bí nǹkan ṣe lọ fún yín ni gẹ́gẹ́ bí ìṣe wa níbi tí a wà yìí láti máa update yín láti máa inform yín láti máa entertain yín lórí bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Ó wáyé nìkan bí aago alẹ́ ìjẹta ni wọ́n ti gbé òkú Táíwò Hassan Ogogo wọ ìlú Ìlaró nígbà tó fi máa di bí aago mẹ́wàá àná ní gbogbo pọ̀pọ̀ kó tó di aago mẹ́wàá ni àwọn èèyàn ti ń wọlé sílùú Ìlaró. Dédé aago mẹ́wàá ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo ètò náà tí so emotional ní àná. Ọ̀gá àgbà bàbá wa Yínká Quadri wọ́n bara jẹ́ kò sẹ́ni tí ò mọ̀ wípé 5 and 6 ni Táíwò Hassan àti Yínká Quadri. Ọ̀pọ̀ àwọn òṣèré tíátà lọ́kùnrin lóbìnrin ni wọ́n ṣe ẹ̀rí ètò ìsìnkú Táíwò Hassan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ogogo. Àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi láti ọ̀dọ̀ àwọn àfáà láti ọ̀dọ̀ àwọn èèyàn. Ẹgbọ́n ohun tí Tóyọ̀sí Adésànyà òun náà ó jẹ́ ọ̀kan lára àwọn ẹni tí Táíwò Hassan Ogogo tí wọ́n kọ́ ní iṣẹ́ yìí tí wọ́n dẹ̀ fi ṣe nǹkan rẹ̀ láyé. Àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Làlá àti ọ̀gá wa Sanni àwọn náà wà níbẹ̀ ní àná òde yìí. Oríṣiríṣi ni àwọn èèyàn sọ. Nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ní bódọ̀la. A gbàdúrà kí irú eléyìí ṣẹlẹ̀ mọ́ lágbára Ọlọ́run. And also please ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò ètò ìlera wa very very important kò yẹ kó jẹ́ nǹkan yìí ni ó máa gbé Táíwò Hassan Ogogo jáde kúrò láyé ṣùgbọ́n kí la fẹ́ ṣe sí ó yé Ọlọ́run. So therefore ẹ jọ̀ọ́ kò sí bó ṣe lè kéré tó iyekíye tó bá ká mọ́ yín lọ́wọ́ ẹ gbìyànjú kẹ́ máa ṣe ètò ìlera yín lóòrèkóòrè kẹ́ lè mọ ibi tí ó kù sí. Mi ò gbàdúrà àìsàn fẹ́nikẹ́ni, mi dẹ̀ gbàdúrà àrùn kò gbógun àbí àrùn kankan tẹ́ máa náwó lé lórí. Mi ò gbàdúrà fún ẹnikẹ́ni, kò ní ṣẹlẹ̀ sí yín láṣẹ Ọba mi Aláwùrábí. So lánàá òde yìí gbogbo ẹ lọ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ohun tí ó wá tẹ̀lé ni wípé Funke Akindele gbajúgbajà òṣèré tíátà ni àwọn èèyàn ti ń drag lásìkò yìí. Kí ló dé tí wọ́n ṣe ń drag Funke Akindele? Kí ló ṣe gangan? Ó ṣeéṣe kẹ́yìn kan ti gbọ́, ó dẹ̀ ṣeéṣe kẹ́yìn kan máa ti gbọ́ ọ̀rọ̀ ohun tí ó fà tí wọ́n fi drag Funke Akindele. Lánàá òde yìí ni Funke Akindele ṣe birthday ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó sì bọ́ sí ojú òpó Instagram rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé èní lọ́jọ́ ìbí òun dúpẹ́ fún Ọlọ́run. Ó gbàdúrà fún àlàáfíà, ìlera pípé àti ọgbọ́n ìmọ̀ òye láti mú àwọn ìlérí kan ṣẹ ní òkè erùpẹ̀. Lẹ́yìn tí Funke Akindele fi ọ̀rọ̀ yìí léde pẹ̀lú àwòrán rẹ̀ ni ọ̀pọ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ ní abẹ́ comment section wípé ṣé kò kí ń ṣàkíyèsí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àyíká rẹ̀ ni. Wípé ẹni tó jẹ́ senior colleague wọ́n ṣe ètò ìsìnkú fún ní òní. Ìwọ dẹ̀ tún jáde láti wá sọ wípé òun ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Ẹ wo ọ̀rọ̀ tún lé ọlọ́rọ̀ o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún Funke Akindele. Ẹlòmíì tẹ̀ bú pé ó disappoint àwọn. Ẹlòmíì sọ pé kí ló máa ń ṣe gan? Báwo ló ṣe máa ń rí rẹ̀? Wípé ẹni tó dé lóde o, àmọ́ tẹni tó ń bọ̀. Wípé kò yẹ kó jẹ́ òun ni yóò ṣe irú nǹkan báyìí lọ́jọ́ tí wọ́n sìnkú ẹni tí ń ṣe Táíwò Hassan Ogogo. Àwọn èèyàn ń sọ̀rọ̀ and lórí ọ̀rọ̀ yìí lótìtọ́ àti lódodo tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ohun tí Funke Akindele ṣe ṣó bójúmu lọ́dọ̀ àwọn tiyín àbí kò bójúmu lọ́dọ̀ tiyín? Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Èmi kàn wá update yín ni and kẹ́ lè mọ bí nǹkan ṣe ń lọ. Nítorí tó bá yá nísìn àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀rọ̀ náà gba bòmíì. And then mo sọ di mímọ̀ fún yín pé ọ̀rọ̀ Táíwò Hassan kì í ṣe nípa pé olówó, kì í dẹ̀ ṣe wípé gbajúmọ̀. Ohun tí mo rí lórí ọ̀rọ̀ ikú Táíwò Hassan ni pé kò sí anybody tí ò celebrate Táíwò, even though àwọn television station, radio station, press, media outlet wọ́n celebrate, wọ́n mọ̀ wípé gbogbo àgbáláyé mọ̀ wípé ètò ìsìnkú kan wáyé ní àná òde yìí ní ìlú Ìlaró. A dúpẹ́ lọ́wọ́ aṣòfin Ọlámilékan Adéọlá Yáyì fún gbogbo ìgbìyànjú láti rí pé
Taiwo Hassan Ogogo kò jáde kúrò láyé ṣùgbọ́n rírò ní tẹ̀dá ṣíṣe ní tẹlẹ́dùmarè tọ́lọ́run bá sọ wípé ó yá kò sẹ́dá tó lè sọ wípé kò tí ì yá so ó yẹ ọlọ́run kíra gbogbo ẹ̀yin ìdílé Taiwo Hassan mo rọ̀ yín mo ṣe yín pẹ̀lẹ́ ní pé ọlọ́run á bá wa bu òróró ìtura sí ojú ọgbẹ́ náà God will continue to give you that strength to move on to carry on this ó yẹ ọlọ́run bàbá wa Quadri Yinka Quadri gbogbo àwọn ènìyàn tẹ́tí fìfẹ́ hàn sí Taiwo Hassan Ogogo ní àná ànífirú ẹ̀ gbà fúnra wa ọjọ́ àjìnà síra wa agbo tíátà irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́ lágbọ́rọ̀ lọ́nà ẹni máa kó wá dàgbà láṣọba mi aláwùrábí so ohun tí mo ní kí n kò wá sáré mú tó yín létí nìyẹn lórí ọ̀rọ̀ tí ó wà lẹ̀ lásìkò yìí àwọn èèyàn sọ̀rọ̀ sí Funke Akindele ní pé ṣé ìwà tó dáre nígbà tí wọ́n ṣe ètò ìsìnkú ìwọ́dẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ń celebrate birthday èmi kàn wá ní kí n jábọ̀ fún yín ní ohun kan tẹ́yìn náà bá rí ìṣẹ́jọ́ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section ẹ̀dẹ̀ má gbàgbé mo tẹnumọ́ ètò ìlera yín health is wise kì í ṣe nípa tówó kì í ṣe nípa ti gbajúmọ̀ fame popularity sometimes popularity is not success please ẹ mú ọ̀rọ̀ ètò ìlera yín ẹ mú lókùnkúndùn ẹ seek for guidance on your health nítorí ó ṣe pàtàkì ó yá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó wà lẹ́yìn gangan tó fi mọ́ torí Funke Akindele náà ó yá ẹ jẹ́ ká lọ bá wọn débẹ̀ ká gbọ́ bó ṣe lọ bó ṣe rí lápá ọ̀dọ̀ tiwọn lórí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní àná àti ìwà tí Funke Akindele tí wọ́n sọ wípé ó wù nípa ìwà tí ó wù lánàá yẹn ó yá tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody gbogbo ohun tí ẹ bá rí sí mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà dà Ògògó ti lọ wọ́n ti sin wọ́n lénìí Alhaji Taiwo Hassan ti dolóògbé wọ́n ti sin lénìí wọ́n ti filẹ̀ bó láṣọ àbẹ́ ẹ̀rọ orí social media bó ṣe kún ni ẹ wo orí TikTok ẹ wo orí Instagram ẹ wo orí Facebook ọ̀rọ̀ Ògògó ni gbogbo èèyàn ń sọ ládùúgbò wọn tó bá kọjá báyìí ọ̀rọ̀ Ògògó ni tó bá ṣe báyìí ọ̀rọ̀ Ògògó ni kí ló dé tí bàbá yìí gbérú orí báyìí wá sílé ayé orí yìí tó bí ẹ wo gbogbo ẹ wo online bó ṣe dàrú lórí ọ̀rọ̀ bàbá yìí kábíyèsí ẹ wo èrò níjọ́ ẹ tán lọ sin lá lẹ́nìí ẹ wo adúrú èrò tó wà ń bẹ̀ yẹn lẹ́nìí ẹ wo mídíà ẹ wo nǹkan torí pé bàbá ohun tán pè ní icon tán bá sọ pé lágbára icon legacy ẹni tó ní nǹkan rẹ tó ṣe nǹkan rẹ lẹ̀ tó bá ló kú ó ṣe yẹ kó máa yẹ wọ́n rèé gbogbo ẹ̀yin ọmọ wọn ẹ̀ nídìí ẹkún tẹ̀ ń sun púpọ̀ báyìí ẹ rọra máa sunkún yẹn díẹ̀díẹ̀ kẹ́dẹ̀ máa fàyọ pẹ́lẹ̀ fọlọ́run nítorí pé kí ni ọlọ́run apà kan ọlọ́run ají kan ọlọ́run abí kan ni ibi táwọn kan ti ń ṣọjọ́ òbí lè ní òun lẹ́yìn tí ń gbé bàbá yín sí lè ní kò sẹ́ni tó lè question anybody àwọn náà post ọjọ́ òbí wọn àwa náà post bàbá yín tó kú nítorí pé kí ni ọjọ́ tán bí wa sílé ayé wọ́n kí wa kú oríire ẹni tí ò mọ̀ wá ó jẹun wa ọjọ́ tá a bá kú náà wọ́n tún kí wa pẹ̀lẹ́ ẹni tí ò mọ̀ wá yóò tún jàkàrà wa kábíyèsí ọlọ́run oníkálukú wa ń post Ògògó ẹ wo bàtán ṣe ó wò blow ẹ wo òkìkí bàbá yìí ohun tó o bá ṣe sílẹ̀ òun ló máa gbà ìwọ àgbàlagbà gbogbo ohun tẹ́ ẹ bá ti mọ̀ ṣe ni kẹ́ máa ṣe báyìí gbogbo ẹ̀yin ọkùnrin pátá ẹ wo legacy bàbá yìí kábíyèsí ọlọ́run ẹ̀yin ọmọ wọn ẹ nídìí ẹkún tó yí o ẹ lọ wipe off ẹkún yín kẹ́ máa dúpẹ́ fọlọ́run ò jẹ́ kẹ́yìn ẹni rẹ bí mi ẹni rẹ ló bí yín ẹni rẹ ni bàbá yín ẹni rẹ ni ọlọ́run á dẹ̀ bá wa fọ̀run kẹ́ wọn ṣé bára àwọn nǹkan tán kólẹ̀ náà làwa yìí ìyá mi fà mí lé wọn lọ́wọ́ báyìí pé òun fẹ́ jẹ́ kọ́mọ òun máa ṣe tíátà òun ló káwa yìí ṣe ọmọ ọdún fálàwà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ṣé nǹkan rẹ wá kọ́ ni bàbá yín ṣe ni ọkùn Yínká Quadri ẹkún díẹ̀díẹ̀ òkun sunkún òkú ni ọjọ́ á jìnnà síra wọn ikú burúkú ò ní pàwọ́ báyìí àrùn ò ní ṣe é ó dàgbà àwọn ìyàwó rẹ̀ ó jèrè ẹ̀ gbogbo dáadáa tẹ́ ẹ bá ń ṣe gbogbo ẹ̀ lẹ́ máa jèrè Ògògó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ohun tí wọn náà bá mọ̀ ṣe òun ni kò máa ṣe ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ dọ́kan ẹ wo ẹjọ́ ohun tó bá mọ̀ ṣe máa ṣe lọ ẹ jẹ́ kán pòsì o gbogbo ẹni tó bá ń ṣọjọ́ òbí ẹ jẹ́ ó pòsì ọjọ́ òbí ẹ̀ nítorí pé kí ni Ògògó kú lẹ́ni àwọn nǹkan ń ṣọjọ́ òbí lẹ́ni ọlọ́run á máa dẹlẹ̀ fún gbogbo àwọn olóògbé pátá kábíyèsí iṣẹ́ ọlọ́run lẹ̀ ń rí yẹn bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ nìyẹn ọjọ́ òbí Fúnkẹ́ Akíndélé ọjọ́ òbí ọmọ Ìyábọ̀ Òjó ọlọ́run ló ń ṣe bọ́lọ́run ṣe ṣe nìyẹn kò sẹ́dá kankan ẹ máa dúpẹ́ kẹ máa kọ́ lọ́jọ́ òbí kẹ máa kíkú nítorí pé kú ń bọ̀ wá pàwọ́ náà jọkàn ìwọ tó fẹ́ sọ̀rọ̀ pé yẹn kan wọ́n pòsì ẹ̀yẹ gbogbo wa la ṣe ìyìndẹ̀ ṣẹ́yìn òmò tó gbọ́ alájẹ̀bí kú ni bá mi share fídíò yẹn bá mi like ẹ ṣé gan. Funke Akindele ń post picture birthday Funke Akindele ń post ó ń celebrate birthday nígbà tí wọ́n ń sin actor Ògògó wọ́n ń sin nǹkan lára wọn òun ń celebrate birthday
àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀. Mo wá fẹ́ béèrè question kan wá bí bóyá kí n lè sọ pé mo fẹ́ sọ fún yín ni bóyá ẹ mọ̀ wípé ọjọ́ tí Ògògó kú gọ́gọ́gọ́gọ́ which is àná tí Ògògó kú, Ṣẹ́gun Ògúngbè ó ń ṣe 50th birthday lọ́wọ́ 50th birthday party ó ń ṣe lọ́wọ́, gbogbo àwọn actor tó kú, gbogbo àwọn actress, gbogbo wọn náà péjọ síbẹ̀, so wọ́n ń ṣe party lọ́wọ́lọ́wọ́ ni Ògògó dákẹ́. Ẹ jọ̀ọ́ ṣé party yẹn stop? Ẹ jọ̀ọ́ ṣé wọ́n máa dáwọ́ party yẹn dúró? Even though the atmosphere of that party ó lè change, but the truth of the matter is life goes on. Malaika ló wá kọrin, Malaika náà pè ń bẹ̀. Malaika ó ti gbowó iṣẹ́, definitely ó gbọ́dọ̀ ṣiṣẹ́ owó ẹ̀. Ó kàn sọ̀rọ̀ ni pé ó dẹ̀ pay last respect tó jẹ́ pé ẹ̀ rí nínú ẹ̀. But lẹ́yìn tó pay last respect tán, ṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin. Ó lè wá change mood bẹ̀ yẹn o. Wọ́n lè má wá ṣe after party o, you know. Ó lè má lọ gẹ́gẹ́ bí kíní o torí news tí wọ́n ti gbọ́ o. But the truth of the matter is, wọ́n stop party yẹn. Wọ́n sì ṣe party yẹn tán. Another one ni pé wọ́n launch movie, wọ́n ṣe premiere movie kan bóyá mi rántí orúkọ movie yẹn. Wọ́n ṣe premiere movie kan lọ́wọ́lọ́wọ́ ní ọjọ́ Sunday yẹn náà ni actor Ògògó dákẹ́. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n palẹ̀ premiere yẹn mọ́ pé okay a ṣe premiere mọ́. Wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ nípa premiere mọ́ tàbí kan ní everybody ẹ máa wá lọ sílé torí actor Ògògó ti kú. Life goes on. Tí nǹkan bá ṣẹlẹ̀, èyí tó yẹ kẹ́ jókòó, kẹ́ ronú, kẹ́ rò pé tí nǹkan kan bá ṣe lé ní life goes on. Èyí tó yẹ kẹ́ ṣírò bẹ́ẹ̀, ẹ bẹ̀rẹ̀ dragging. Ẹ jẹ́ kí mi wá sọ experience tèmi. Mọ́mísì mi kú ní ọjọ́ Monday. Before kí mọ́mísì mi tó kú lọ́jọ́ Monday, fúnra ara wọn wọ́n ṣe ọbẹ̀ ilá. Ilá yẹn wọ́n ṣe ilá àti stew, ọbẹ̀ ẹja wọ́n ṣe ní ọjọ́ Sunday. Torí nǹkan kò ṣe mọ́mísì mi. Ó kàn bẹ̀rẹ̀ suddenly ní ọdẹ kù. So wọ́n ṣe ilá àti ọbẹ̀ ẹja yẹn ní ọjọ́ Sunday, nírọ̀lẹ́ Sunday. And she died on Monday. Ṣé mọ̀ pé lẹ́yìn tá sí wọ́n tán because she was young, a tètè sí wọ́n lẹ́yìn tá sí wọ́n tán ní ọ̀sán ọjọ́ Monday yẹn. Ṣé mọ̀ pé ọbẹ̀ ẹja àti ilá tí ìyá àtẹ̀mí mọ́mísì tèmi ni tí wọ́n sè sílẹ̀ lọ́jọ́ Sunday, òun ni gbogbo wa padà jẹ. Àtàwa ọmọ, àtàwọn tó wá kí wa, àtàwọn tó wá ọbẹ̀ tí ẹni tó kú, òkú, ọbẹ̀ tí ẹni tó kú tó ṣe sílẹ̀, òun ni gbogbo wa padà jẹ. Life goes on. Aláyé aṣayé ẹ̀, wọ́n ni kò má parẹ́. Aláyé aṣayé ẹ̀, life goes on. And another thing, I don't know, ẹ̀yin tẹ́ máa ń drag èèyàn, you don't have a life o. Ẹ̀yin tẹ́ máa ń drop hateful comment yẹn, you are sad o. Honestly, èèyàn sọ fún yín ni sadist ni yín o. Because Funke Akindele tẹ̀ ń drag yìí, actually she's not even in the country because Adebi she's in the country, òun náà máa wà níbi tó ti ń sin òkú yẹn. But ṣé ti ronú débẹ̀ pé Funke Akindele is a very busy person. Ṣé ti ronú débẹ̀ pé ó possible kó ti schedule birthday post yẹn. Ṣé mọ̀ ó possible kó ti schedule ẹ̀ sílẹ̀ before kó tó wá drop lẹ́nu. Ẹ ṣe drag Rakim tí wọ́n ṣe celebrate ọmọ 1 year old. Life goes on. Life goes on. Aláyé aṣayé o. The fact that èmi àbí wọ a lè má lè post torí nǹkan tó ṣẹlẹ̀ pé wo mi ṣe birthday jàre. Kò mí pé ẹni tó wá ṣe kò mí ipò ẹ̀ṣẹ̀ ló dá. Kò mí ipò dẹ́ṣẹ̀. Okay, ẹ jẹ́ ká tún gbé wo in this direction. Ká ní actor Ògògó, wọ́n wá need owó, wọ́n need owó fún health wọn, bóyá need you know millions of naira, wọ́n need ẹ̀. Ṣé mọ̀ ipá wọn tẹ̀ ń drag pé wọ́n post birthday wọ́n ṣe kíní. Ṣé mọ̀ pé àwọn tó máa gbówó fún wọn nìyẹn. Èmi àti ẹ tá wà tá ń wò wọn lórí TV, tá ń drag wọn. Èló ló ní lọ́wọ́ tó fẹ́ gbé fún wọn láti fi support help wọn. And another thing is, no matter how sad we think we are, àwa tá ń wò wọn lórí television, tá mọ̀ wọ́n rí, we are just their fans. Àwa tá ń wò wọn lórí television, kò sí bó ikú Ògògó bó ṣe lè dùn wá tó, kò lè dùn wá tó àwọn tí wọ́n mọra wọn, àwọn tí wọ́n jọ ń ṣe, àwọn tó ti jọ ṣe movie several times, àwọn tí wọ́n ti jọ ní relationship. Stop all this. Ẹ máa instigate ìjà. If you keep doing this, you are sad. You need help. You are sad. For real, you are sad. Irú nǹkan báyìí ó yẹ ká wò pé ibi ẹlẹ́kùn ti ń sunkún, láláyọ̀ ti ń yọ ayọ̀. Life goes on. Tibitire la dálé ayé. Even God Bíbélì sọ, gbogbo nǹkan ní ìgbà tí àkókò ló wà fún. Nǹkan tó yẹ kí gbogbo wa, èmi àti instead of dragging somebody, èmi àti nǹkan tó yẹ ká rò ní pé bí nǹkan bá ṣe ọ́ lónìí, aláyé ó ṣayé. Your children, ọmọ mi o. Tí nǹkan kan bá ṣe ẹ́ lónìí, your children will live. Wọ́n débi tọ́lọ́run fẹ́ kọ́ dé, they will succeed. Wọ́n gbà ládùúrà fún gbogbo wa pé Ọlọ́run ní fi kú tó yáwọ́ pa wá lágbára Ọlọ́run. Ṣùgbọ́n bí nǹkan kan bá ṣẹlẹ̀, life goes on. I saw this funny post on Punch News this afternoon on their Instagram page saying that Funke Akindele is getting backlash. People are dragging her because she posted her today's Funke Akindele's birthday that she posted on her birthday, which is today, and he just lost a colleague yesterday. So people are dragging her, backlashing her that she doesn't have conscience. So why would she post her birthday, celebrate her birthday after she just lost a colleague and that's like now back of internet I there be waiting. Me I never see any backlash so I even went to Auntie Funke's page. I scroll comment. I even scroll like the thing shocked me to the end. I scroll like more than 200 comments. Everybody was just wishing her happy birthday, being happy for her. I went to other blogs. There is no way they are dragging her. Like I've been searching the full Instagram page since looking for where they have been dragging Auntie Funke.
Please, guys, if any of you see where they drag Auntie Funke, can you please kindly tag me to the post? Because I don't know if Punch News, you guys does not have any other updates to give again. See, you see some of all these blog Punch News and some of you and you are the people that always cause fight, that cause problem where there's no problem between celebrities. You are, because you are the one dragging Funke now. Punch News, you are the one dragging Auntie Funke, because there is no post that I've seen, even on a comment section, people are celebrating with her. And you say that she's receiving a backlash because she celebrated her own birthday. It's just coming from you. Don't say people are dragging her. Say Punch News is angry with Auntie Funke. So some crazy people are dragging Funke Akindele. Yes, I call them crazy, and I call them that they are hypocrites, honestly speaking. So they are dragging Funke Akindele because today's her birthday, and then she posted the pictures of her birthday, celebrating her birthday on her Instagram page and social media, and they're now dragging her that why would she post such on the same day that they buried late Taiwo Ogogo'S, veteran actor that passed away yesterday, and that the industry, they are still mourning and all that. Why would she post this? That it is very wrong. Like, why would she do that and all that? I've seen some of the comments. I see some of the comments on Instagram, I saw Twitter and everything. Like, why would she do that and all that? And I'm like, I don't understand, though. See, I realized something, like being a celebrity, it is not easy, honestly speaking. All these people that are dragging her, I want to know, did they post their life as well for the late Taiwo Hassan? I'm pretty sure they didn't. Fine. Funke and Taiwo Hassan, late Taiwo Hassan, they were colleagues, they're in the same industry, and they worked together several times and all. But then again, I always say this, the life continues no matter what. Life continues no matter what. I'm not posting a picture. If she decided to post a picture, that doesn't mean it's going to come back to life. No. Fine. Respect the dead, but because she posted that picture doesn't mean she doesn't respect the dead. Social media is just social media. Honestly speaking, she didn't throw a birthday party or whatsoever. It is just, all these things, just social media. I don't know why the people like taking the social media thing so serious, that they forgot that there is life outside social media. There is life outside social media. You don't even know what she's even going through. Yes, to be honest, I don't Photoshop, pay stylists, paid everybody to do this thing, and it's just picture of her birthday. They do this once in a year. How many people should just give a break? I feel like all these people are just hypocrites. We are all hypocrites. And some of these people now, they'll go back home to this night and they'll have sex. may late Taiwo Hassan Ogogo'S, may his soul rest in peace, and happy birthday to Funke Akindele, honestly speaking. Peace. That you are Musa. You think say you get mouth, Abi? You think say your mouth is sharp? You don't run, come out say you want answer people. Did you post or you did not post? Did it make 100,000 views? I mean 100,000 comments. You know if you delete them because of the amount of views it has gathered. And your colleague has just been laid to rest. The fans are talking to you. I know sometimes the fans can be very harsh. Listen. Listen. Whatever you decide to sell yesterday and today will not change your life. It will not change your life. This is one that they pursue up and down. Fame and fortune. Name somebody just leave, so waka leave us. Make una get empathy. I know there is poverty in Nigeria. I know there is desperation. I know everybody, they no care. Please care. One of your biggest legends have just departed. Have some empathy. Some of the Yoruba fans are complaining about how some of the celebrities in the Yoruba industry, they are just getting on with their day as if nothing is happening. As if they have not just buried one of their very big legend. They are just carrying on with their day. Some of them, they have been asking Funke Akindele, can't you read the room? Can't you read the room? And then Dayo Amusan just came out to do a video because they are at her page cursing her because she also posted doing adverts for an upcoming movie. They are all behaving as if somebody very significant did not just leave. They are behaving as if somebody significant did not just leave them.
These people, they lack empathy. They have no compassion, basically. They don't care. That is the truth. When you just carry on with your day, as if you are not in the same industry as that man. Even me, when no day in our industry, I know if you do anything today. I've been scrolling, watching, and participating in the morning. If your fans are telling you, have some conscience, I attribute this to poverty, the Nigerian system. The people are suffering in a way that these people, they have lost a sense of self. That is just how I can explain this. Una don't lose touch with reality because of poverty. The people are desperate. They are desperate to survive. And that's why they just carry on with their day. Like nothing. They go just on camera, cry for camera, and then they carry on with their day. That's what they are doing. The Yoruba actors and actresses. You are just, una go just on camera, cry. Una carry on with una day. Like nothing happened. You guys are not crying because they are doing that burial. You are crying because it is clashing with your day. Because it looks as if you guys don't have any. You carry on with your day like nothing happened. And the rest of us are just powerless. We don't even feel post. I attribute this to poverty and desperation of a Nigerian. What an unfortunate situation we have all found ourselves. I've been mourning. See, this poverty not too much. God, you know, go deliver Nigeria. This poverty not too much. Look at our celebrities. See as they day. God, won't you remember us? Throughout today, I pray for una. We no get conscience. God, deliver Nigeria from poverty. Because this poverty is turning everybody mad. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.